a máa rí wọn bẹ́ẹ̀ Qasim títí tá yóò fi parẹ́ eléri ibú àti eléri ire wọn ní nífẹ̀ẹ́ ara wọn yọ eléri ibú ọmọ wá eléri ire láti sọ de eléri ibú ni yóò tó máa wá kọ̀ kí eléri ire ọ̀sọ̀ òun de eléri ire àtọmọ bínú bẹ́ẹ̀ ó yìí ti pẹ́ tí àwọn èèyàn ti fi àyèmúre san oore fún olóore kì í sọjọ́ sí látàná ní ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí bá ń rí bẹ́ẹ̀ lónìí kọjọ́ wá lójú Maulana Sheikh Adam al-Allamatul Ilori al-Allamatus Sudani rahimahullah Maulana Sheikh Adam ṣe wàhálà púpọ̀ ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ọgbọ́ láti sọ ilẹ̀ Yorùbá láti wàhádà sufufal muslimin ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá bàbá ṣe wàhálà lẹ́yìn ìgbà tí wọ́n gbìyànjú gbé ilé kéwú kalẹ̀ ní Markaz ilé kéwú tó gbé kalẹ̀ láti fi pé kí wọ́n lè sọ ọmọ ilẹ̀ Yorùbá láti fi sọ wọ́n dàfà káwọn Yorùbá náà ó lè di ẹni tí wọ́n máa fi gbága pẹ̀lú ọmọ Lárúbáwá àníyàn àbánu ni àfà gbogbo àwọn àfà lọ nígbà náà wọ́n pé ajé Adama àwọn ọmọ ilẹ̀ gbó lọ ń kọ́nkéwú ló ń lè kọ́nkéwú wọn ò ní mórè wọ́n fà ìmórè san fún ọ Sheikh Adamu ní ẹ fi wọ́n lẹ̀ wọ́n bá fà ìmórè san fún mi Ọlọ́run mi ò ní fà ìmórè san fún mi náà lójú ayé Sheikh Adamu náà ni wọ́n gbé rọ́bítà kalẹ̀ Maulana Sheikh Adamu náà ni wọ́n ní fikira rábítà ibtikaru fikira ta'sis rábítà al-Allama bàbá ni wọ́n ṣe wọ́n sì gbé rọ́bítà kalẹ̀ láti fi wàhádà sufufal muslimin ó ti bá ulama'an wa ahimmatan bàbá sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní àṣeyọrí rábítà àmọ́ lásìkò tí wọ́n ṣe náà inú àwọn àfà nílẹ̀ Yorùbá ọ̀hún náà a rí àwọn ọ̀tá Sheikh Adam pé ajé Adam wàhálà rẹ̀ pọ̀ a sì máa ṣe bí wà tóun nìkan lòun máa gbogbo ẹ̀ tán tó ìjásíkí tí bàbá ń fẹ́ náà ni pé ká jẹ́ ọ̀kan bàbá tún kọrin ẹ̀ pé kájọ́ kan là ń ṣe àwọn kan ní ìyàwó lọ́tọ̀ọ̀tọ̀ èyí lẹ́fì máa wí pé bí sí Adam ṣe ń ṣe kájọ́ kan ń jọ́nà àwọn kan ń dàrú ń jọ́nà lábẹ́lẹ̀ ókè ńgbà Maulana Sheikh Adam wá pé kájọ́ kan là ń ṣe ọ̀rọ̀ kájọ́ kan là ń sọ ìrìn kájọ́ kan là ń rìn ìṣe kájọ́ kan là ń ṣe ó tiẹ̀ àwọn kan ní ìyàwó lọ́tọ̀ọ̀tọ̀ tó bá wo madmunu orin ni ó rí wípé ọ̀dọ̀ mọ́nà àwọn màání tọ́pọ̀ sínú náà èrò tèmi ni pé tá a bá rí nǹkan kan lónìí tí bàbá Mudirul gbé iṣẹ́ Markaz tí wọ́n ń ṣe bí wọ́n ti ṣeun táwọn kan lùlù kówó lábẹ́lẹ̀ tí mo la bàbá Mudirul Markaz tòní tí wọ́n ń gbìyànjú bó ní rábítà bó ní ó ti padà sí hádàfù tí ó ti bá wọn tí hádàfù rẹ̀ tí mo lánà Sheikh Adamu fi lọ lè bá gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá wípé ẹgbẹ́ rábítà kalẹ̀ ó lè sọ wádọ̀ kan tí bàbá Mudirul náà bá ń ṣiṣẹ́ lórúurú ẹ̀ pé kí hádàfù yẹn ó lè bá a ṣiṣẹ́ káwọn dá padà rábítà padà sípìlẹ̀ rẹ̀ tá a bá wá rí ẹni tí òun náà tún fẹ́ ṣe tẹ́fúríkọ̀ tí ń yà lọ́tọ̀ àbí tí ń sọ ìtàn láti fi dá nǹkan rú ọgbọ́n wa ní ẹni tí ó bá jogún kógún wọn ní tàn kítan náà ni ó jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wa bá rẹ̀ nìkan tí wọ́n ń sọ̀tàn tí ọ̀dà àbí ń ṣe màdàrú àbí ń lè teríbọ̀ àwọn nǹkan yà ń teríbọ̀ àwọn nǹkan lọ́rùn láti wí pé òun fẹ́ da rábítà rú òun sì fẹ́ fọ́ Markaz ọgbọ́ bàbá wa rí bẹ́ẹ̀ tí oníjọ́jọ́ àwọn lójú ni wípé kullu shay'in yarji'u ila aslihi wa man shabiha habahu fama zolam ọmọ yòókù tó bá jọ bàbá rẹ̀ kọ̀sàbòsí bàbá tó ní ìjọ bàbá tàná nípa kí á tún nǹkan ṣe ká sì sọ nǹkan dọ̀kan ẹni tó bá lóun fẹ́ da Markaz rú ó fẹ́ ṣe tẹ́fúríkà rẹ̀ àbí yóò fọwọ́ kan rábítà láti dan tí wọ́n fẹ́ tó ní rú yóò túmọ̀ wípé kó wà náà ń padà ṣe rí pé ń jọ àwọn tó bí inú ni òun mo fi sọ fún wọn lẹ́ẹ̀kan wípé ẹni bá ní òun ọ̀dà rábítà rú lẹ́yìn ìgbà tó ti tó báyìí ọba lóun ọ̀dà rú a jẹ́ pé ó ń tọ̀hún ń bẹ nínú àwọn bàbá tó àwọn tó bí ó ń tọ̀hún náà ń bẹ nínú àwọn tí wọ́n fẹ́ dàrú mọ́ṣẹ́ Adama lọ́wọ́ lásìkò wọn àtàsìkò àwọn tí wọ́n jọ lo àsìkò náà tó gbogbo àwọn àhímà rábítà ulama'an wa ahimmatan ó ti yé báwọn gbogbo wọn ti di ọ̀kan wọ́n yìí ti fọwọ́sowọ́pọ̀ lérí wípé gbogbo ilẹ̀ Yorùbá afẹ́kọ́ jẹ́ ọ̀kan lẹ́yìn ìgbà tó wá rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tún ẹnìkan ò gbọ́dọ̀ dékó náà wọ́n dàrú mọ́ lábẹ́lẹ̀ àbí lókè òun ní béèrè tí ó béèrè lọ́wọ́ mi náà
bàbá Mudiru tó ní ó wà lọ́ta gẹ́gẹ́ bí n tó béèrè lẹ́ẹ̀kan wípé èyí ṣe tí bàbá lọ́ta tó bá wọn lọ́ta bàbá tó bí wọn náà lọ́ta bàbá wa tó ní jogún ọ̀tá lọ́dọ̀ bàbá tó bí wọn ni ẹ̀dá yẹn wá dákun torí Ọlọ́run nígbà tí bàbá Mudiru bá wá jẹ tí wọ́n jókòó lérí àga Maulana Sheikh Adam wọn láwọn fẹ́ ṣiṣẹ́ bàbá àwọn fẹ́ kí àwọn ọmọ kéwù bàbá àwọn tún yíè sí kí wọ́n tún pọ̀ sí ju bí wọ́n ti wà lọ àwọn fẹ́ kí iṣẹ́ bàbá àwọn tún dàgbà sí gbogbo tí bàbá ṣe àwọn fi ó tún dìde kọ́ dàgbà sí wọ́n bá yẹ pé wọ́n bá láwọn gbé lọ́wọ́ àwọn sì fẹ́ ṣe báwo ni wọn ò ṣe ní di ọ̀tá mọ́. bàbá yín tí wọ́n á pọ̀ jù ní. bí wọ́n ṣe máa pọ̀ náà nù inú pípọ̀ òun náà òun ni ó jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ̀ yìí àti irú àtẹ̀yin tẹ̀ ń bọ̀ lẹ́yìn tiwa náà ní ó jẹ́ kẹ́ ẹ mọ ìtàn Maulana Sheikh Adam ẹ sì mọ ìtàn ọmọ bàbá mọ̀tàn nábì àmọ̀tàn Fatima ni. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ bá kàtàn nábì tí ó bá kàtàn Fatima ma ọ̀ kàtàn àríkà nábì. bẹ́ẹ̀ bá wá kàtàn Markaz tó kàtàn Maulana Sheikh Adam tí ó bá ka ìtàn bàbá tòní tí ó bá ka mọ́ ẹ sọ fún tọ̀hún pé kọ̀ kàtàn Sheikh Adam. ẹni ó bá mọ ìtàn kọ tí ó bá kọ̀tàn àlẹ́ Allamatul Ilori bàbá wa tí Adam tàná tí ó bá àtàṣe mọ́tàn bàbá tòní ẹ sọ fún tọ̀hún ẹni ó bá kọ̀ rásà ìtàn ni ẹ sọ fún tọ̀hún ẹni ó dá padà fẹ́ ni ó ní ọ̀sàbòsí nù ni. àwa ní nǹkan kan tá a ṣe kọjá káwọ ọmọ kàmá ṣàdúrà fún baba Alágége tòní náà ni kọ́lọ́ wọn máa gbé wọn lékè ọ̀tá ẹnu ìgbà tí wọ́n tún ṣe kíni rábítà conference òun nísìn ọ̀tá tún wá pọ̀ síbẹ̀ Ọlọ́run sì ń tú àṣírí wọn lẹ́yìn kọ̀ọ̀kan ẹ̀yọ́ bẹ́ẹ̀ sì máa tú lánàá ni Ọlọ́run ò ní bo ọ̀tá láṣírí ò ní bo ọ̀tá baba Alágége tòní láṣírí kò sì ní fi oore fún wọn ní gbogbo àyẹ̀wò tí wọ́n bá wà ọlọ́njọ́ ọsán máa dúró àtijọ́ tilẹ̀ dúró tọ́lọ̀ ń sọ fún wa pé ẹ̀tíyà taw'an aw karha qalata atayna Ọlọ́run wọlá ọjọ́ náà tẹ́nìkan ò sí ń bẹ̀ ńjọ́ náà gbogbo ẹni yòówù tó bá lóhùn wọn bá bàbá tòní yìí sọ̀tá òun dojú sẹ́rú mọ́ wọn lọ́wọ́ ẹ̀yìn iṣẹ́ ń tọ̀hún náà níyè bọ́lá òun ti sẹ́nu òun ni orin tí mo kọ fún ọ pé qad ya'lamillahu Mudirul wa ya'lamu ma yasununa aw yarjuna min dhalali. qad ya'lamillahu yóò dà fún ọkọ sí. Mudirul wa ya'lamu yadhunnu aw yarjuna min dhalali. qad ya'lamillahu. Mudirul wa لما يسنون أو يرجون من ذلل لما يسنون أو يرجون من ذلل الله ياباهم أبي ويابا كل ظنهم Ọlọ́run jọ dá fún ọ ويكشف الله أسرار العداد ذلل Ọlọ́run jọ dá fún ọkọ sí ويكشف الله أسرار العداد ذلل gbogbo ẹni ó bá jọ ọmọ Markaz hakiki tó sì jẹ́ Ahibbaul Ilori tàná ó ti bá wọn tó sì jẹ́ Ahibba'u bàbá Mudiru tòní òun náà máa bá wa wí bí ọba wà wípé qad ya'lamillahu Ọlọ́run ọba mi ti ma kò sí ní tọ́pa má fún àdá al-Mudir gbogbo ọ̀tá tí bàbá Alágége tòní ní bí wọ́n ti pọ̀ tó tíṣẹ́ Ádámù bá ní ọ̀tá 1000 kó tó kú láyé bàbá tòní ti ní 10,000 Allahu Akbar torí followers sí Ádámù ń pọ̀ sí ni bí followers sí ń pọ̀ sí àyẹn bí followers bá ti ń pọ̀ sí náà làwọn ọ̀tá náà ó tún máa pọ̀ sí Ọlọ́run ti wá máa yọ nǹka gbogbo wọn wa ya'lamu ma yazunnun ó sì máa ń tí wọ́n ń dì sọ́kàn tí wọ́n ń fọkàn wọn rò gbogbo ọjọ́ tí wọ́n bá jí aw yarjuna min dhalal àbí gbogbo nǹkan tí wọ́n ran kàn wípé ọ̀fẹ́ tán ṣe Markaz ọ̀fẹ́ tán Markaz ó kù díẹ̀ fáwọn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ti mà ló sì rí wọn èyí tí ń bẹ nínú kọ̀rọ̀ èyí tó pe mítìnì ni tó pe àwọn èèyàn síbẹ̀ tí ń sọ̀rọ̀ ni àbí èyí tí ń sọ níta gbangba èyí tí ń sọ nínú yàrá tí wọ́n rẹ́kọ́dù ẹ̀ tí ó mà àbí èyí tí ń sọ níta gbangba kó ohun ti ẹ̀ka láti sọ níta kí ni ó ṣẹlẹ̀ gbogbo yín pátá kò sí ìtọ́lọ́wọ̀n ọ̀mà wallahu ya'bahum gbogbo ẹ̀yin ọ̀tá bàbá Alágége Allahu ya'bahum Ọlọ́run ó máa kọ̀ yín ni kò ní gbà yín wa ya'ba kulla dhannihim wa ya'ba Ọlọ́run yóò dismiss ni àbí kíni yóò destroy yóò tún wá yóò ya'ba kulla dhannihim ń bọ̀ wá yóò formit àbí bá ń ṣe bó kọ́ sí mu yóò delete yóò erase gbogbo ẹ̀ pátá àwọn èèbó tó bá jọ mọ́ gbogbo orú nǹkan ni
tọ́lọ́hun fi kọ èèyàn pé lágbájá yẹn fẹ́ tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run mọ̀ sí fọ́ta bàbá lágége tòní. wàyẹ́kìsífùlọ́hù àṣírárà lẹ́àídà dùlálì wàyẹ́kìsífùlọ́hù àṣírárà lẹ́àídà yẹ́kìsífùlọ́hù àṣírárà lẹ́àídà dùlálì. gbogbo ọ̀tá àwọn ẹni yẹpẹrẹ àwọn tí wọn jámọ́ nǹkankan àwọn táwọn tó bí wọn jẹ́ nǹkankan lánàá lójú ayé Sheikh Adam táwọn náà wá jẹ́ nǹkankan lónìí táwọn tó bí wọn bínú bàbá àtàná táwọn náà tún bínú ọmọ lónìí náà. èyí tó dáa fún yàn ọmọlúwàbí òun ni kí orí ẹni ó déyàn kó ní mo fẹ́ báyìí fọmọ tèmi náà. àmọ́ kọ́ ọ̀rẹ́ ni ó gẹ ni ó déyàn kó bínú rẹ̀ kó tún wá fọmọ rẹ̀ kalẹ̀ ńgbà tó ń lọ pé tọ̀ ajé adamadi ńgbà tí ń bẹ láyé àwọn aláfún fìtínà láàjò oríṣẹ́ ti bọ̀rọ̀ o àwọn àánú ẹni tí ń dààmú ẹ o ó ti wá àwọn náà múra ń lọnu ọmọ ẹ ló tún wà ń bẹ òun náà ẹ̀yin náà múra o ẹ wá bẹ́ẹ̀ ṣe dààmú ẹ. òun náà mú àlífà kalẹ̀ lérí èrè ibú gbogbo orú wọn bẹ́ẹ̀ ọlọ́run ò ní gbé àyín yọ máa kọ yín ni. Allahumma àmín. gbogbo ń tẹ ẹ bá sì fi bẹ ọlọ́run kò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ yín. Allahumma àmín. ìbéèrè tó béèrè wọn lọ dá eléyìí lẹ̀. ẹ bá ń fàdúrà kan kó sá gbogbo ọ̀tá àbálágége ọlọ́run kó dẹ òsì kó dẹ́ sí wọn. bẹ́ẹ̀ ni ọlọ́run ó jẹ́ ọ dáa fún ọ. tọkọ sim ó ní gbogbo ọ̀tá babalágége kọ́lọ́run ó dẹ òsì sí wọn. ọlọ́run wá jẹ́ mi yóò gùn kẹrẹ́ mi gígùn fi lò kọ́dà kálàáfíà ó tún kún pẹ̀lú. torí bálàáfíà bá kún ni wọ́n mìíràn kí. wọ́n sì gbádùn ẹ̀ dáadáa. Ọlọ́run ti ṣe fún yín nù. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.